ojúlómọ tó yónú o ìdodo náà ní ìdajì ara bẹ́ẹ̀ ni egun bíi ń ṣọ̀wọ́n nínú agbárí tá a bá wọn sọ nípa iléeṣẹ́ tó mètò tó máa yàn nínú ọ̀rọ̀ à ń ralẹ̀ à ń kọ́lé à ń talẹ̀ tí wọ́n mẹ́nu ẹ̀ dáadáa iléeṣẹ́ ADRON HOMES ni o èyí náà ló mú iléeṣẹ́ ọ̀hún jáde báyìí ohun tó sì ń sọ náà ni pé ìlú kan tó wà níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Òwòdé ìyẹn ṢÌMÁWÁ ní ìpínlẹ̀ Ògùn ti di níńlá nínú àwọn ìlú o látàrí iléeṣẹ́ ADRON tó kalẹ̀ síbẹ̀ ni o tó sì ń kọ́ àwọn ilé ìgbàlódé alárànbarà tí àfihàn ẹ̀ wà láwọn ààyè ńlá káàkiri àgbáyé kì í wá ṣe pé ká kọ́lé nìkan o tàbí ká kànṣẹ́ gìrì wò lásán ńlá nínú àwọn ojúlówó ilé ni o pẹ̀lú àwọn ohun amáyédẹrùn tó ṣe é múlò gbà dáadáa ṣẹ́yìn náà ti gbọ́ nípa iná ẹ̀lẹ́tíríkì tí kì í wò bẹ́lúbẹ́lú kò tó dámẹ́nu tó fẹ̀ dáadáa ilé ìwé fáwọn òbò ẹ̀ra pẹ̀lú ìyàrá àkàwé tó dàbí ààfin ọba ibi ìgbafẹ́ tó dára àtàwọn ohun amáyédẹrùn tí kò ní ẹlẹ́gbẹ́ irú àwọn kan tí iléeṣẹ́ ADRON tó ṣe é fọkàntán nínú káralẹ̀ kátalẹ̀ kátúbánìkan fi ń ṣe àgbà nìyẹn o lágbègbè ṢÌMÁWÁ níbi tí estate márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ti dúró digbí tí wọ́n wà nílẹ̀ fún títà ẹ̀yin aráàlú òyìnbó ẹ̀yin dà ẹ̀yin ti Nàìjíríà níbí ń kọ́ ẹ wá ara lẹ̀ ẹ wá ara lé o nítorí kò sí kékeré akàn tí kì í nílé lórí gan ni àfijì ni o àwọn estate ọ̀hún nìwọ̀nyí Treasure Park and Garden phase 2 èyí tó pè ní City of David Treasure Park and Garden phase 3 èyí tó pè ní Cape Town Treasure Park and Garden èyí tó pè ní Jerusalem City Treasure Park and Garden phase 5 èyí tó pè ní City of God Treasure Park and Garden phase 4 extension gbogbo àwọn àdúgbò yìí náà ní ètò ààbò wà níbẹ̀ o bóyá yín nífẹ̀ẹ́ láti bá iléeṣẹ́ ADRON dòwò pọ̀ ẹ kàn sí ọ́fíìsì wọn tó wà nítòsí yín iléeṣẹ́ ADRON àràbà ní bàbá níbi tí wọ́n ti mú ilẹ̀ rírà ilẹ̀ títà ilé kíkọ́ dìrọ̀rùn nílé dúníyàn.